ìṣẹ̀ǹbáyé wà, ìṣẹ̀ṣe ń bẹ, ìṣẹ̀ṣe wà. Wádìí ara rẹ, borí di ara rẹ, ọ̀rẹ́ mi wá pọ́gbọ́n. Àṣírí ńlá lélẹ́yìí, ẹ̀já jọgbọ́. Ẹ̀já jọgbọ́. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emere. Kábíyèsí ọba ṣàkáyé, ẹ kú iṣẹ́ ọpọlọ. Wọ́n fi yé wa, wọ́n jẹ́ kó yé wa. Àṣírí ńlá ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emere, wọ́n fi yé wa. Ẹ̀já jòkó jẹ́jẹ́, ká máa gbẹ́tò yìí bọ̀. Lórí Facebook, lórí Instagram, ètò yá ti máa wáyé o. Ẹ̀já jọgbọ́gbọ́n. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emere. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emere. Àṣírí ìjìnlẹ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tí ẹ ti darapọ̀ mọ́ wa ní orí ètò yìí. Kábíyèsí o, olóòjé ti òjé ìpètò, mo ṣe kábíyèsí forí adé ń bẹ o. Ẹ bá mi kí olórí láàfin o. Ẹ bá mi kí gbogbo àwọn ará ìlú òjé ìpètò ti ìpínlẹ̀ Kogi. Mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sí orí ètò yín, ètò wa àṣírí ìjìnlẹ̀ ti ẹgbẹ́ Emere. Episode 80 ni a wà lọ́wọ́lọ́wọ́ yìí, èyí tí a mú wá ní orílẹ̀-èdè Trinidad and Tobago. Orílẹ̀-èdè Trinidad ni a wà lọ́wọ́lọ́wọ́ tí a ti mú ètò tòní wá. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí káàkiri gbogbo àgbáyé wípé ẹ tún kábọ̀ sí àkọ́tún ètò tí òní. Ètò tí òní, ètò tí ó lágbára ni. Àwọn nǹkan kan wà tí ó yẹ kí n ti mú wá lórí ètò yìí, pàápàá yìí tí ẹ̀yin èèyàn wa tí ẹ ti ń béèrè lọ́wọ́ mi tipẹ́. Àwọn àṣírí ńlá kan wà tí mo fẹ́ tú lónìí. Tọ́pìkì tá a fẹ́ gbé yẹ̀wò lónìí, ìrànwọ́ náà ni ọkọ ọ̀run àti ìyàwó ọ̀run. Apá kẹrin ni èyí, torí a ti ṣètò lórí ọkọ ọ̀run, lórí ìyàwó ọ̀run, apá kìíní, apá kejì, apá kẹta, apá kẹrin ni eléyìí tí à ń ṣe ní òní. Ṣùgbọ́n kí n tó máa bá ètò mi bọ̀, a ní ká tún fi tó wa létí fún ọdún ẹgbẹ́ àgbáyé. Ọdún ẹgbẹ́ àgbáyé ti ẹlẹ́kẹsàn-án irú rẹ̀, 9th Annual World Egbe Festival 2022. Èyí tí a fẹ́ ṣe ní tó ti bẹ̀rẹ̀ láti on the 26, 27, 28, on the 25, 26, 27, 28. On the 25 ni a máa bọ àwọn alálẹ̀ ní ìlú Badagry. On the 26 ni Ọlọ́sà Day Celebration, èyí tí a fẹ́ bọ gbogbo àwọn ẹgbẹ́ tí ń bẹ ní inú ọ̀sà. Tí ẹ bá wo polo tí bẹ lọ́rùn mi yìí, ẹ máa rí pé Ọlọ́sà Day Celebration 2022 lógo tọdún Ọlọ́sà òun ló wà láyà mi. Polo yìí tí àwọn ìgbìmọ̀ Ọlọ́sà ṣe jáde, òun ni eléyìí tí ó wà lára mi yìí. Gbogbo yín ẹ bá mi share ètò yìí, ẹ̀yin tí ẹ ti wà lórí ètò pẹ̀lú wa, ẹ bá wa share ètò yìí kí a bá lè tètè bẹ̀rẹ̀ ètò yìí. Ẹ jẹ́ ká gbọ́ orin díẹ̀ nínú àwọn orin èyí tí a ní fún ọdún ẹgbẹ́ àgbáyé, pàápàá ti Ọlọ́sà Day Celebration. Ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share. Baby
ṣàmọ́dún tọmọ tọkọtaya. Ìfẹ́ ní ìgbọ́ fẹ́fẹ́ ní ìgbọ́ erin. Lélùjù ẹ̀fọn. Adé fún ọ̀sàrà tó máa gbẹ́gbìyàn nítorí ọmọ. Wọ́n ní ó ṣẹ́gbẹ́ yìí kí mọ̀lẹ́ ẹbọ ni kó máa mú ṣe. Ó gbẹ́bọ níbẹ̀ ó rúbọ o. Gbogbo ẹgbẹ́ ọmọ mi ọlọ́sàgbẹ́ tuntun níbẹ̀ wọ́n ṣe tutù. Ìjọ lọ́jọ́ ayọ̀ lọ́yọ̀ o. Àwọn olóyin àwọn yìnfá. Ifá yẹn lẹ́dùnmáre ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ságbéjì omi. Ó ṣe ọlọ́mọ ló láyé. Ọ̀sàrà mọ̀ kọ́mọdé o. Ọlọ́mọ ló láyé o. Ọ̀sàrà mọ̀ kọ́mọdé. Gbogbo àwọn ẹlẹ́gbẹ́ ọmọ omi àti sọdún èyó. A ó ṣe ọ̀pọ̀ ẹ̀ ilé ayé. Ọdún ọlọ́sà dé o, ó ti dé. Ọdún ọlọ́sà dé o, ó ti dé. Ọdún ọlọ́sà ti dé, gbogbo ènìyàn ẹ wá wò wá. Ọlọ́sà àgbẹ̀dìyàn gbogbo rè wá fún wa. Àti wúre gbogbo ọmọ mi ọlọ́sà ó àwúre. Àwúre àti wúre. Mo kí wa pé a kábọ̀ padà sí orí ètò yìí. Ọdún ẹgbẹ́ àgbáyé tí ọlọ́sà dé òun ni a ó fi bẹ̀rẹ̀ ọdún ẹgbẹ́ àgbáyé ti ọdún yìí. Ọlọ́sà dé yìí on the 26th ni a máa ṣe ní Gaho Marina ní Etí Ọ̀sà ní inú ọjà Badagry ni a ti máa ṣe. A dẹ̀ ti bẹ̀rẹ̀ láti nǹkan bí aago 10 àárọ̀. A máa bọ Etí Ọ̀sà, àwọn oníyemọja wọn á bọ Yemọja inú Ọ̀sà, a máa bọ Etí Ọ̀sà, a máa bọ àárín Ọ̀sà, gbogbo ẹgbẹ́ tí bẹ nínú Ọ̀sà náà ni a máa bọ, tí gbogbo wa ta ó sì jọjú ta ó jọ yọ̀ ní Etí Ọ̀sà. Tí ó bá ti di nǹkan bí aago 5 ìrọ̀lẹ́ a máa kọjá sí Ìgbẹ̀rẹ̀fù bí a ṣe fẹ́ ṣe ti ọdún yìí ni láti ṣàṣàlẹ̀ ajé night, ọmọ alájé night títí tí mọ́jú di on the 27. On the 27 ni a ó máa bọ gbogbo ẹgbẹ́ láyé lọ́run àti gbogbo àtàwọn wà létí òkun gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní ọdọọdún. Aṣọ white náà ni gbogbo wa máa wọ̀ ní ti etí òkun, ṣùgbọ́n ní ti ọlọ́sà a ní àǹkàrá ni a máa lò fún aṣọ ti ọlọ́sà. Àǹkàrá sky blue ni ẹ̀yin tí ẹ bá fẹ́ ra àǹkàrá ẹ lè send message sí mi ní abẹ́ aṣọ, tàbí kẹ́ send message sí phone number tí mo fẹ́ pè yìí. Ẹ má pè phone number yẹn, ṣe ni kí ẹ kàn send message pé ẹ fẹ́ ra àǹkàrá ọlọ́sà sí orí 08033702625. ẹ má pè nọ́mbà yẹn, orí WhatsApp ní kẹ́ ti send message sí, torí lọ́wọ́lọ́wọ́ báyìí mi sí ní orílẹ̀-èdè Nàìjíríà, so nọ́mbà mi dẹ̀ ni ẹ send message sí orí WhatsApp. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ètò. Lẹ́yìn ètò màá tún ṣàlàyé nípa ọdún yẹn fún yín dáadáa. Ètò tí òní, ètò tí tó lágbára ni, ètò tí ó yẹ tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a máa ń ní ìdojúkọ lé ohun tí a ń pè ní ọkọ ọ̀run àti ọmọ ọ̀run. Ọkọ ọ̀run, ìyàwó ọ̀run, ọmọ ọ̀run.
ohun tí ó dojú kọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwa ènìyàn nìyí. ọkọ ọ̀run yìí àti ìyàwó ọ̀run yìí kò sí ẹni tó bá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ tí wọn kì í ní, kò sí ẹlẹ́gbẹ́ ọmọ tí kì í lọ́kọ ọ̀run, kò sí ẹlẹ́gbẹ́ ọmọ tí kì í ní ìyàwó ọ̀run, bẹ́ẹ̀ ni kò sì sí ẹlẹ́gbẹ́ ọmọ tí kì í bí ọmọ ọ̀run, tí kì í lọ́mọ ọ̀run. ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tí a bá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ, tí a bá jẹ́ matured ẹlẹ́gbẹ́ ọmọ náà ni a máa ní ọkọ ọ̀run, tí a máa ní ìyàwó ọ̀run, bẹ́ẹ̀ ni tí a máa ní ọmọ ọ̀run. àwọn nǹkan kan tí ó tún wá ṣe tó tún wá yàtọ̀ nínú àwọn nǹkan wọ̀nyí ni pé a rí obìnrin míì tí ó jẹ́ pé ọkọ ọ̀run tóun ó ti ní ọkọ ọ̀run méje, ó sì ti ní ọkọ ọ̀run bíi mẹ́ta tó jẹ́ pé wọ́n ti fẹ́ra tí wọ́n ti fẹ́ra ńlẹ̀ tó tún fẹ́ ìmí. a sì rí obìnrin tó ti bímọ fún ọkọ ọ̀run méjì tàbí mẹ́ta. bẹ́ẹ̀ náà ni a sì tún rí ọkùnrin tó ti fẹ́ ìyàwó ọ̀run bíi méjì tàbí mẹ́ta, tàbí tí ìyàwó ọ̀run méjì tàbí mẹ́ta tí ó ti bímọ fún. ẹ jọ̀wọ́ ó ṣeé ṣe kí nẹ́tíwọ̀kì ibi tí a wà yìí kó fẹ́ ṣe bákanbákan, ó ṣe ló ń wá tí ó ń lọ torí ibi tí mo wà yìí. àwọn ọkọ ọ̀run yìí ó ti bà ayé ọ̀pọ̀ ènìyàn jẹ́, ìyàwó ọ̀run yìí ó ti bà ayé ọ̀pọ̀ ọkùnrin jẹ́, ọkọ ọ̀run ti bà ayé ọ̀pọ̀ obìnrin jẹ́, bẹ́ẹ̀ ni ó sì ti tú ọ̀pọ̀lọpọ̀ ìdílé ká. ó ti sọ ọ̀pọ̀ ènìyàn di ọlọ́mọ kan, ọ̀pọ̀ obìnrin di ọlọ́mọ kan, ọlọ́mọ méjì tàbí ọlọ́mọ mẹ́ta tó jẹ́ pé a di single mother, single father tó jẹ́ pé ọkọ ọ̀run yìí ni ó ń fà á. ìdí nìyí tí a fi ní kí a jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ yìí pé ọkọ ọ̀run tàbí ìyàwó ọ̀run ó jẹ́ ohun tí ó yẹ ká nímọ̀ dáadáa nípa ẹ̀, ká kọ́ ẹ̀kọ́ dáadáa nípa ẹ̀. àwọn ọkọ ọ̀run àti ìyàwó ọ̀run yìí wọ́n jowú jura lọ, wọ́n sì ní agbára ju ra wọn lọ. a rí ẹlòmíì tó jẹ́ pé ọba aládé ni ọkọ ọ̀run ẹ̀, a rí ẹlòmíì tó jẹ́ pé sójà ni ọkọ ọ̀run ẹ̀ tó jẹ́ pé ológun ni, a rí ẹlòmíì tó jẹ́ pé oríṣiríṣi ẹ̀dá ni ó máa ń jẹ́ ọkọ ọ̀run ọ̀pọ̀lọpọ̀ obìnrin, bẹ́ẹ̀ náà sì ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin. mo ti ṣe ní ọ̀pọ̀ àlàyé, mo ti ṣe lálàyé nínú àwọn ẹ́písòdù tí mo ti ṣe kọjá, gbogbo àwọn ọ̀nà tí àwọn ọkọ ọ̀run yìí tí wọ́n gbà tí wọ́n máa fi ṣe ọṣẹ́. ṣùgbọ́n ẹni tí àwọn kan béèrè lọ́wọ́ mi pé ìjẹ́ ẹni tí ò bá ní ẹgbẹ́ ìjẹ́ ó ní ọkọ ọ̀run, ẹni tí ò bá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ kò lè ní ọkọ ọ̀run, àti pé mo máa sábà sọ pé kò sẹ́ni tí ò ní ẹgbẹ́ láyé. gbogbo ènìyàn pátá tí ń bẹ nílé ayé ló ní ẹgbẹ́, ṣùgbọ́n ẹgbẹ́ olúkúlùkù ló yàtọ̀. ọkọ ọ̀run yìí nínú ẹgbẹ́ láti máa ní ọkọ ọ̀run. ọkọ ọ̀run yìí jẹ́ ẹni tó tún súnmọ́ wa, tó jẹ́ pé òun ló súnmọ́ wa jù nínú ẹgbẹ́ wa. ó súnmọ́ wa ṣẹ́mọ̀, ìyàwó àtọkọ náà ọkọ ló máa ń súnmọ́ obìnrin ju ẹlòmíì, kódà ọkọ á súnmọ́ ìyàwó ẹ̀ ju àwọn ọmọ lọ. so ìdí nìyí tí ọkọ ọ̀run fi lágbára lé wa lórí, ìdí nìyí tí ọkọ ọ̀run fi ní àṣẹ lé wa lórí, tàbí ìyàwó ọ̀run tó fi ní àṣẹ lé ọ̀pọ̀ ènìyàn lórí.
ẹlòmíì wà á lóun plead ẹgbẹ́ òun appeal ẹgbẹ́ so ṣùgbọ́n tó jẹ́ pé ó sì pàpà ní ọ̀pọ̀ ìdojúkọ ó ṣe ṣe kó jẹ́ pé ọkọ ọ̀run ni ẹlòmíì sọ pé òun ti ya ọkọ ọ̀run òun ti ṣètùtù ọkọ ọ̀run títí pé kò sí ìyàtọ̀ síbẹ̀ ọkọ ọ̀run náà ṣe ni. ṣé rí ọkọ ọ̀run ẹlòmíì èèyàn á máa ní májẹ̀mú pẹ̀lú ọkọ ọ̀run ẹ̀ pé yálà ó ṣe kó jẹ́ pé ọmọ márùn-ún ni mo máa bí lèmi àti wa ọkọ ọ̀run yìí máa bí fúnra kí ó tó di pé ó tó mú ọ̀tá òun kúrò láyé kóun tó wá máa ṣe ìyá àwọn ọmọ òun lọ́dọ̀ ẹ̀ lọ́run ẹlòmíì lè sọ pé ọmọ méjì ẹlòmíì lè sọ pé ọmọ mẹ́wàá ẹlòmíì lè sọ pé ọmọ 20 ẹlòmíì lè sọ pé ọmọ 30 lòun máa bí fún ọkọ ọ̀run òun kó tó di pé kó tó wá pé òun kó tó wá mú òun kúrò láyé kóun lọ máa ṣe abiyamọ ìyá àwọn ọmọ òun ní ọ̀run. ṣùgbọ́n bí wọ́n ṣe ń lóyún ó yàtọ̀ sí oyún oṣù mẹ́sàn-án tí àwa máa ń ní nílé ayé ń bí. oyún tiwọn lọ́hùn kò pé oṣù méjì gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìwádìí kò pé 2 months tí wọ́n máa fi ní oyún tí wọ́n sì fi bí ọmọ. ọ̀pọ̀ nínú àwọn obìnrin láyé ni àwọn ọkọ ọ̀run ẹ̀ ni wọ́n máa ń hòdù ajé wọn wọ́n máa hòdù success wọn wọ́n máa hòdù all goods tí wọ́n nídìí láti lò ní ilé ayé. ọ̀pọ̀ àwọn obìnrin ni àwọn èèyàn kọ́ máa rí iná fún ọ pé ọmọ alájẹ ni ẹ olówó ni ẹ ọlọ́rọ̀ ni ẹ ó máa ní ìgbéga ó yẹ kó o ti là. ẹlòmíín wà tó jẹ́ pé tó bá máa ṣèwádìí tàbí tí àwọn wòlíì bá máa rí iná fún ó tí kọ́lé bí 10 ní 10 ni á ní bí wọ́n máa ṣe ń sọ nìyẹn láì mọ̀ pé ó ṣeéṣe kó jẹ́ pé ọkọ ọ̀run ẹ ló ti di ajé ẹ mú. ó wí pé bóyá tóun bá rìlíìsì ẹ fún ẹ o lè má rí tóun rò mọ́. ó wí pé bóyá tóun bá rìlíìsì ajé yẹn fún ẹ ó ṣeé ṣe kí àwọn ọkùnrin bí ó gbá òun kúrò lọ́wọ́ ẹ̀ ó ṣe ṣe kó jẹ́ tàbí ó ṣe ṣe kó má mú inú ẹ̀dùn bó ṣe yẹ kó ṣe mú inú ẹ̀dùn kó decide láti hold destiny ẹ̀ tàbí láti hold ògo ẹ̀ láti hold gbogbo àwọn tó yẹ kó fi ní lárí nílé ayé láti dì í mú láti mú lọ́wọ́. ọ̀pọ̀ ẹlòmíì mo rí àwọn èèyàn tó lálàá pé tí wọ́n sọ pé àwọn rí ọkọ ọ̀run àwọn wípé báwọn rí ọkọ ọ̀run àwọn tó ń sọ pé ẹjọ́ ẹ bá mi share ètò yìí ẹ̀yin tẹ́ bá ń wò mí lọ́wọ́ tẹ́ ti darapọ̀ mọ́ wa ẹ bá wa share ètò yìí tó sọ pé òun rí ọkọ ọ̀run tó fi gbogbo oríṣiríṣi ajé ẹ̀ṣọ́ kíní hàn òun gbogbo tó sì ń sọ pé ṣùgbọ́n òun ò ṣetán láti yọ ọ̀dà ẹ̀ fún ẹ so ó máa rí bẹ́ẹ̀ ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tí nẹ́tíwọ́ọ̀kì yẹn bá wà òkè tó bá wà òkè ẹ jẹ́ bá mi táìpù pé the network is okay so kí a lè continue torí mò ń wo bí fóònù kan tó wà lọ́nìí bí mò ń wo kó dẹ̀ pé network yẹn mi láìpẹ bó ṣe rí ẹjọ́ tẹ́ ẹ bá rí pé network yẹn bá wà òkè ẹ̀yin tẹ́ ẹ wò mí ẹ kàn bá mi táìpù lábẹ́ comment pé the network is okay tí ó bá wà òkè ẹjọ́ ẹ bá mi jẹ́ kí n mọ̀. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wà tó jẹ́ pé ó yẹ kó ti jẹ́ èèyàn nílé ayé ó yẹ kí ọkọ ayé ẹ̀ kó ti ti ara ẹ̀ là kó ti ti ara ẹ̀ jẹ́ èèyàn ṣùgbọ́n ìgbà tí ọkọ ọ̀run ẹ̀ bá di òun lórí ẹ̀ mú tó di ajé ẹ̀ mú tó di gbogbo ẹ̀ mú tí ó yọ̀ọ̀dá ẹ̀ báwo ni ọkọ ayé gan ò ṣe ní máa tún ti ara ẹ̀ jẹ̀yà lára àwọn iṣẹ́ ọkọ ọ̀run ni lára àwọn iṣẹ́ tí ọkọ ọ̀run ń ṣe ni. ọ̀pọ̀ nínú àwọn ọkọ ọ̀run míì wà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni
ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ò rí ọmọ bí nílé ayé tó jẹ́ pé ọkọ ọ̀run ẹ̀ májẹ̀mú tó ń bẹ láàrin òun àtọkọ ọ̀run ẹ̀ ni pé òun ò ní bímọ fún, gbóhùn ò ní bímọ nílé ayé, gbóhùn ò ní bímọ nílé ayé. Then ọkọ ọ̀run ò wá ní àláò kí irú obìnrin bẹ́ẹ̀ ó bí ọmọ sí ilé ayé, kò ní àláò irú obìnrin bẹ́ẹ̀ kó ní ọmọ sí ilé ayé. Iṣẹ́ ọkọ ọ̀run ni. Ọkọ ọ̀run ní ìdẹ́ lè sọ pé irú ó lè jẹ́ májẹ̀mú tí ó máa ní pẹ̀lú ìyàwó ọ̀run, ìyàwó ayé ni pé òun ò ní jẹ́ kó ní ọkọ sílé ayé. Bẹ́ẹ̀ náà ni irú ẹ̀dá bẹ́ẹ̀ kò dẹ̀ ní ọkọ. Kò dẹ̀ ní ọkọ ní ilé, kò ní ọkọ ó lè yọ̀dá kó bí ọmọ. A fẹ́ ọkọ kan ó lè bímọ fún, ìjà tún dé, ìjà ni wọ́n á máa wà láàrin wọn always. A tún lè kúrò ńbẹ̀ kó tún lọ bí ọmọ míì. So fún ọkùnrin míì ìjà tún ni, ọkùnrin kan ọmọ kan, ọkùnrin kan ọmọ kan, ọkùnrin kan ọmọ kan. Iṣẹ́ ọwọ́ ọkọ ọ̀run ló pọ̀ jù. Mi ní pé gbogbo ẹ̀ pé ọkọ ọ̀run, ṣùgbọ́n ọkọ ọ̀run ló pọ̀ jù nú ẹ̀. Ọkọ ọ̀run ló pọ̀ jù nú ẹ̀. Kò sì wá sí ẹ̀dá kan tí ó ní ọkọ ọ̀run tí ò ní májẹ̀mú kan tàbí èkejì pẹ̀lú ọkọ ọ̀run. Kò wá sí ẹ̀dá kan tó ní ìyàwó ọ̀run tí ò ní májẹ̀mú kan tàbí èkejì pẹ̀lú ìyàwó ọ̀run. Ó ṣeéṣe ó lè jẹ́ májẹ̀mú àìsàn, onítọ̀hún ò ní kú, ṣùgbọ́n onítọ̀hún á máa ṣàìsàn ṣáá ni. Onítọ̀hún ò ní kú, ṣùgbọ́n á máa ṣàìsàn ni. Lára májẹ̀mú kan nìyẹn. Ọ̀pọ̀ àwọn ẹlòmíì ó lè jẹ́ egbò ní ọkọ ọ̀run ẹ̀ ní á fi ṣe àpẹẹrẹ sí lára pé egbò yìí ni ó máa fi sí òun lára, àti bẹ́ẹ̀ lọ. Ẹlòmíì ó lè jẹ́ pé ọjọ́ ìbí ẹ̀, àyájọ́ ọjọ́ ìbí ẹ̀ ni májẹ̀mú tí ọkọ ọ̀run tó máa bá ọkọ ọ̀run ní májẹ̀mú títí ẹ̀ tí ó máa bá ọkọ ọ̀run ní. Nítorí nẹ́tíwọ́ọ̀kì yẹn ni ó jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì ló fún wa ní ṣẹ́ṣe díẹ̀, ẹ má bínú, ẹ káàbọ̀ padà. So gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí tó jẹ́ pé ọkọ ọ̀run yìí òun ni abẹ́ ìjìyà ọkọ ọ̀run yìí ni wọ́n wà. Abẹ́ ìjìyà ọkọ ọ̀run yìí ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wà. So ìdí nìyí tí a máa fi ń sọ fún ènìyàn yìí pé ẹ ṣe ìwádìí ara yín ká ẹ lè mọ májẹ̀mú tí bóyá ẹ ní májẹ̀mú pẹ̀lú ọkọ ọ̀run yìí, pàápàá ká ẹ mọ irú májẹ̀mú tí ẹ bá ọkọ ọ̀run yìí dá. Ṣùgbọ́n àwọn ọkọ ọ̀run yìí ọ̀nà méjì ni a fi lè gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ ọ̀run. Ọkọ ọ̀run tí ó bá ń gbógun ti èèyàn tó jẹ́ pé gbogbo ọ̀nà ló fi ń disturb èèyàn, irú ọkọ ọ̀run yìí a máa ń yà ni. Yíyà tabadẹ̀ yá kì í ṣe pé bóyá pé ẹ wá wò pé ti yà á ní ọdún yìí tó bá di ọdún tó ń bọ̀, tàbí tó bá di ọdún méjì tàbí ọdún mẹ́ta pé ẹ̀ ní àǹfààní àti yà pé mo ti yà á lẹ́ẹ̀kan láyé, kò rí bẹ́ẹ̀. Ọkọ ọ̀run yìí gbó pẹ́ jù láàrin ọdún méjì sí mẹ́ta, àdìsọ láàrin ọdún méjì ló yẹ kẹ́ máa yà á. Nítorí pé wọn ò ṣe lé lọ bẹ́yẹn. Tí a bá yà pé kó fi ẹ́ sílẹ̀ kó jẹ́ kó ráyè ṣe tiẹ̀, kì í ṣe pé a sá lọ. A máa yà á tí a máa sọ di nǹkan míì fún ẹni nínú kó máa protect ẹ, kó
kó máa guide ẹ ṣùgbọ́n kó fi ẹ́ sílẹ̀ kó jẹ́ kó ráyè ṣe tiẹ̀ so ó sì súnmọ́ ẹ tó bá yá ó tún máa padà ìdí nìyẹn tó fi nídìí láti máa ṣe ṣùgbọ́n àwọn ọkọ ọ̀run míì wà tó jẹ́ pé wọ́n ń protect èèyàn ìyẹn ò ní pé kí wọn má ní májẹ̀mú pẹ̀lú wọn ìyẹn ò dẹ̀ ní pé kó má ṣe hold goods ẹ̀ ìyẹn ò sì ní pé bóyá pé gbogbo ajé tàbí àwọn nǹkan tó yẹ kó fi ṣe kíní ìyẹn ò ní pé kó má dì mú dání ṣùgbọ́n already wọ́n protect ẹ̀ wọ́n jẹ́ kí bóyá àwọn nǹkan tí wọ́n ń bínú ẹni àwọn tí wọ́n fẹ́ pa ẹ́ àwọn alákòóbá àwọn alákòóràn wọ́n jẹ́ kó lágbára lé ẹ lórí irú ọkọ ọ̀run yẹn a máa ń ṣe ètùtù ẹ̀ ni ìyẹn a máa ń ṣe sacrifice fún irú ọkọ ọ̀run yẹn ni so irú ọkọ ọ̀run yẹn la máa ń tù tá máa ń bẹ̀ tá máa ń rọ̀ wípé kó yọ̀ọ̀da ajé fún wa kó jẹ́ ká rí ajé wa lò kó jẹ́ ká rí ògo wa lò kó jẹ́ ká rí ìgbà wa lò kó jẹ́ ká dọ̀ ọlọ́mọ lọ́wọ́ láyé kó jẹ́ ká dọ̀ ọlọ́kọ láyé kó yọ̀ọ̀da oore gbogbo fún wa irú ọkọ yẹn ọ̀run yẹn a máa ń ṣe ètùtù ẹ̀ ni ìyẹn la máa ń tù. irú ọkọ ọ̀run yẹn la máa ń tù ẹ má bínú. so ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ ṣe ìwádìí nínú ìwádìí wa ọkọ ọ̀run wa tó bá jẹ́ pé léyìí tó yẹ ká tù ni àá mọ̀ tó bá jẹ́ pé léyìí tó yẹ ká yà ni àá mọ̀ so tí a bá tó bá jẹ́ pé ọkọ ọ̀run tó yẹ ká tù ó lè jẹ́ ọdọọdún la máa ṣe ètùtù ẹ̀ ó sì lè jẹ́ ọdún méjì la máa ṣe ètùtù ẹ̀ tó sì jẹ́ pé ẹni tó bá jẹ́ obìnrin tó bá jẹ́ pé obìnrin bá ní ẹ́ so abo ewúrẹ́ ló máa fi tu ọkọ ọ̀run ẹ̀ tó bá sì jẹ́ pé wọ́n bá máa yà á abo ewúrẹ́ náà ni wọ́n máa fi yà á pẹ̀lú àwọn nǹkan tó kù tó bá jẹ́ ọkùnrin ni akọ òbúkọ akọ ewúrẹ́ òbúkọ ni wọ́n máa fi tù ú tó bá yẹ pé ó bá yẹ kán tu ìyàwó ọ̀run ẹ̀ ni tó bá sì jẹ́ pé ó yẹ kán ya ìyàwó ọ̀run ẹ̀ náà akọ ewúrẹ́ tí ń ṣe òbúkọ náà ni wọ́n máa fi yà á. so àwọn ẹlòmíì wọ́n sọ pé adìyẹ làwọn ń lò èmi ò gba tèmi bẹ́ẹ̀ mi ì kọ́ tèmi bẹ́ẹ̀ ewúrẹ́ ni ewúrẹ́ yìí tí a bá sì ti lo ewúrẹ́ ìtàn kì í ṣe pé ẹnìkan kan kọ ẹ pé ẹ sẹ́ẹ̀dì owó òun ti bá ẹ ya ọkọ ọ̀run ẹ òun ti bá ẹ ṣe ètùtù ọ̀run ẹ ètùtù ọkọ ọ̀run ẹ àlàáfíà ni irọ́ lónítọ̀ òun pa nínú kó wà ń bẹ̀ kó di okùn ewúrẹ́ yẹn mú kí wọ́n fi okùn ewúrẹ́ yẹn àti èrè ọkọ ọ̀run kó dì í mú papọ̀ àti àwọn kan ọdún òkú tí wọ́n bá fẹ́ fi kún kó má fi ẹnu ara ẹ sọ kó fi ẹnu ara ẹ pé ìwọ ọkọ ọ̀run mi ìwọ ọkọ ọ̀run mi alágbájá ọmọ alágbájá ìwọ ọkọ ọ̀run mi alágbájá ọmọ alágbájá ìwọ ọkọ ọ̀run mi alágbájá ọmọ alágbájá bó sì jẹ́ ọkùnrin yẹn ni ìwọ ìyàwó ọ̀run mi ọmọ alágbájá alágbájá ọmọ alágbájá ìwọ ìyàwó ọ̀run mi èmi alágbájá ọmọ alágbájá ìwọ tẹ́ pé lẹ́ẹ̀mẹ́ta so kẹ́ tó pé lẹ́ẹ̀mẹ́ta ìwọ fúnra ẹ àtàwọn tó wà ń bẹ̀ ẹ máa ní fílíìsì pé nǹkan ṣéǹjì ń bẹ̀ ìyẹn fi hàn pé ọkọ ọ̀run ẹ ti wà bẹ́ẹ̀ ó ti darapọ̀ mọ́ yín bẹ́ẹ̀ nìyẹn gbàyẹn ni wàá máa sọ gbogbo nǹkan tó bá fẹ́ sọ fún ni wàá máa sọ tó bá wà ń bẹ̀ presently ó lè sọ àwọn nǹkan tó bá fẹ́ sọ ó lè má mọ nǹkan kan ó lè má rántí nǹkan tó fẹ́ sọ mọ́ ó lè má mọ anything ṣùgbọ́n ẹni tó wà ń bẹ̀ tó fẹ́ báyìí ṣe ètùtù tàbí tó fẹ́ báyìí yá òun lá máa sọ sí ẹlẹ́nu yìí pé ó yá sọ pé báyìí sọ pé kó yọ̀ọ̀dá owó mi fún mi yọ̀ọ̀dá ajé mi fún mi yọ̀ọ̀dá ìgbéga mi yọ̀ọ̀dá ọkọ ayé yọ̀ọ̀dá ọmọ ayé yọ̀ọ̀dá kínní tíwọ́ náà á máa sọ. so tí ò bá tètè sọ ìyẹn ló lè fa kẹ́niyẹn bóyá kó máa fi nǹkan lò ẹ́ pé so that pé kó lè máa sọ because tó bá tó táìmù yẹn o lè má fẹ́ lè tíwọ́ náà bá ti wà in the spirit o lè má fẹ́ sọ torí pé kò ní wù ẹ́ pé kó gba àwọn nǹkan yẹn lọ́wọ́ ọkọ ọ̀run ẹ̀ torí nínú ẹ̀mí ó ti dùn mọ́ ẹ kí kó má ní ọkọ ayé kó má lọ́mọ ayé kó wà ní òṣì ó ti dùn mọ́ ẹ nínú ẹ̀mí nínú ara ló ti ní ìdí ẹ̀ ẹnìyẹn á wá gbógun tiẹ̀ kó ba lè sọ láti pé kó o lè claim ẹ̀ kó o lè béèrè lọ́wọ́ ọkọ ọ̀run ẹ̀ so
lẹ́yìn tí ẹlòmíín wà tó yẹ pé pẹ̀lú ẹkún la máa fi sọ nítorí pé kò dùn mọ́ nú nínú ẹ̀mí. So pẹ̀lú agídí tó bá ti ń sọ fọ́ọ̀sẹ̀ pẹ̀lú agídí la máa fi sọ àwọn nǹkan yẹn. So lẹ́yìn tó bá ti sọ tán wọ́n á gbà ó ní bí àwọn tí wọ́n ṣètò yẹn ṣe máa ṣe kó tó di pé wọ́n á lọ di ẹrù ní ìta. Tí wọ́n bá dẹ̀ ń ṣe nǹkan yẹn kò sẹ́nibọ̀dì tó gbọ́dọ̀ rí wọn ní àkókò náà. Ẹni tó bá rí wọn ní àkókò náà ẹni tí lè ṣẹlẹ̀ sí onítọ̀hún yàtọ̀ sí ìwọ̀nba àwọn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ṣe ètùtù tàbí tí wọ́n ń yá yẹn. So nítorí pé ọkọ ọ̀run lè kó sínú onítọ̀hún kó ya wèrè anything that dey happen. Ṣùgbọ́n lẹ́yìn yẹn ni wọ́n ṣẹ̀ wá wà ní ojú táyé tí àwọn èèyàn ti lè rí wọn láti máa di àwọn ẹrù àwọn nǹkan tó bá fẹ́ dì. Tí onítọ̀hún ò bá wá sí ní àrán tó jẹ́ pé ìrìn àjò ló wà wọ́n á pe onítọ̀hún ní fídíò call. Wọ́n á pe onítọ̀hún ní fídíò call. Tó bá pè ní fídíò call á rí ẹni tí ó di ewúrẹ́ yẹn mú á rí ẹni tó di ewúrẹ́ yẹn mú àti èrè ọkọ ọ̀run yẹn. Onítọ̀hún náà fúnra ara ẹ̀ pẹ̀lú bó ṣe ń wò wọ́n live tó ṣe ń wò wọ́n ní live pẹ̀lú fídíò call yẹn náà ló máa rí òun fúnra ẹ̀ náà ló máa pe ọkọ ọ̀run èmi alágbájá ọkọ ọ̀run èmi alágbájá ọkọ ọ̀run èmi alágbájá ọmọ alágbájá. So ẹlẹ́kẹta náà ẹni náà á ní feelings ní ibi tó wà ní ọ̀hún tó yẹ pé ó ń wò ní fídíò á ní feelings wípé ibi tó ti ń wò yẹn náà anybody ò gbọ́dọ̀ rí ní ọ̀hún á wà ní privacy tó yẹ pé anybody ò gbọ́dọ̀ rí. Àwọn tó ń ṣe ń bí náà anybody ò gbọ́dọ̀ rí wọn nítorí iṣẹ́ yìí iṣẹ́ tó lágbára ni. Mo máa sọ àwọn ìtàn bíi méjì nínú àwọn ìrírí mi ṣùgbọ́n kí n tó sọ eléyìí lẹ́yìn tí onítọ̀hún tí wọ́n bá ti pè tán so wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ pé ó yá máa sọ báyìí máa sọ báyìí máa sọ báyìí bẹ́ẹ̀ ni òun náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀. Lẹ́yìn tí wọ́n bá ti wá ṣe ìyẹn tán so tí wọ́n bá wá jáde tí wọ́n ti wá mú ẹran jáde tí wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní di gbogbo àwọn kan. Ṣé rí gbogbo nǹkan tó bá wà lára ẹni yẹn bí aṣọ bí àti jewelries àti kan tó bá wà lára ẹ̀ láti orí dé ìsàlẹ̀ tó bá wà lára tó bá dé fìlà sórí tàbó lo jewelries sórí tàbó lo sí gbogbo ẹ̀ pátá ni ọkọ ọ̀run máa gbà ló máa bá ẹrù ọkọ ọ̀run lọ. Tí onítọ̀hún bá wá sí ní ibi tí wọ́n ti ń ṣe tó yẹ pé by video call ni onítọ̀hún fi ń wò ó. So onítọ̀hún lẹ́yìn tó bá ṣe nǹkan yẹn tán onítọ̀hún máa lọ dispose àwọn nǹkan yẹn àwọn nǹkan tó àwọn jewelries àtàwọn aṣọ tó wà lára ẹ̀ ó máa lọ dispose immediately. Ara ẹ̀ ò tún gbọ́dọ̀ kàn mọ́ kódà gan kò gbọ́dọ̀ rí mọ́. So kó tó di pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní di àwọn ẹrù yẹn. Ṣẹ́rí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣiṣẹ́ yìí tẹ́ ń ṣiṣẹ́ ètùtù ọkọ ọ̀run yíya ọkọ ọ̀run yíya ìyàwó ọ̀run yíya ọmọ ọ̀run ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run a máa kún wa lọ́wọ́ ṣiṣẹ́. A ní rí ibi a ní rí àkóbá ní ìdí ẹ̀. Iṣẹ́ yìí ó wù mí mo fẹ́ ṣe tàbí mi ní ìmọ̀ dáadáa tàbí mi kọ́ dáadáa ó léwu. Ẹ má jẹ́ kí akọ̀dédé lọ máa di àyàkọ́ ẹ jẹ́ ká kọ́ ká ní ìmọ̀ dáadáa ń pa ẹ̀. Mo lọ sí Togo ní inú oṣù kínní ọdún yìí orílẹ̀-èdè Togo. Mo lọ sí orílẹ̀-èdè Togo láti lọ ṣe àwọn iṣẹ́ ẹgbẹ́ fún àwọn kan ní orílẹ̀-èdè Togo. Mo forúkọ bo agbègbè yẹn ní àṣírí ṣùgbọ́n ibẹ̀ yẹn níbi tí a máa kọ́kọ́ dé ká tó wọ inú ìgboro Togo. So mo ti ṣe àwọn márùn ni mo fẹ́ ya ọkọ ọ̀run fún. So àwọn méjì máa ṣe ètùtù ọkọ ọ̀run àwọn mẹ́ta wọ́n máa ya ọkọ ọ̀run. Àwọn méjì máa ṣe ètùtù ọkọ ọ̀run ẹnìkan máa ya ọkọ ọ̀run àwọn méjì wọ́n máa ya ìyàwó ọ̀run tòrọ́kùnrin méjì ló wà lára wọn. Mo ti kọ́kọ́ ṣe ti ẹni àkọ́kọ́ obìnrin ni mo ṣe ètùtù ọkọ ọ̀run fún. So lẹ́yìn tá a ṣe tán so
àti jáde àwọn ọmọ tí wọ́n tẹ̀lé mi, so àwọn ti ń di ẹrù yẹn fúnra mi ni mo handle iṣẹ́ yẹn ni mo ṣe, so wọ́n ti ń di ẹrù ọkọ̀ ọ̀run ẹ̀, so wọ́n ti lọ pa ewúrẹ́ yẹn. So lẹ́yìn tí wọ́n ti ń ṣe yẹn tó ń ṣe yẹn lọ́wọ́, mo mú ẹnì kejì wọ inú yàrá tí à ń lò, bí yàrá òòṣà náà ni ibi tí à ń lò. So lẹ́yìn tí mo ti mú onítọ̀hún wọnú yàrá, kí onítọ̀hún ó dẹ̀ ti ń lá àwọn oríṣiríṣi àwọn àlá kan tẹ́lẹ̀. So òun lálàá wípé òun rí sójà, pé ọkọ̀ ọ̀run tiẹ̀ sójà ni, pé òun rí sójà tí òun sọ pé àsìkò ti tó fún òun rí sójà tí a wá gbé òun á gbé flight wá, á wá gbé òun fúnra rẹ̀ náà ni. So pé tóun bá ti fẹ́ wọnú flight yẹn, tóun bá ti ń di ẹrù di kínní, tóun ti fẹ́ wọnú flight yẹn, òun á jí. Kò tí ì rí rẹ̀ pé òun wọnú flight yẹn pé òun lọ. So tó bá jẹ́ pé ó bá ti rí rẹ̀ bẹ́ẹ̀ ni ìbá ti kú. So onígbà míì wà wípé a fi àwọn ọmọ hàn òun pé àwọn ọmọ yìí wọ́n ti ń sunkún, pé ó yẹ kó ti wá jókòó, kó ti wá máa tọ́jú wọn, pé òun á rí míì nínú wọn tí a fi kun mú sí mú, tá bẹ̀rẹ̀ sí ní ṣe pé àánú ẹ̀ á máa ṣe òun, pé ṣé pé àwọn ọmọ òun ló ń sọ́fà báyìí, pé àwọn ọmọ yẹn tó bí 11. So pé ìgbà míì wípé òun kàn lè jókòó báyìí kó òun kàn déédéé gbé òun lọ, so kóun máa jẹun. Ó ní pé òun á tún rí sójà yẹn á tún dé, á tún sọ pé ìyà ń jẹ àwọn ọmọ ẹ, ìwọ ń jẹun, òun gbádùn ní ilé ayé bí. So pé òun á tún tají, pẹ̀lú á tún ba òun. So àwọn kan wọ̀nyí ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀. So ìtorí pé kí wá ṣe òun nìkan, pé wọ́n pọ̀ tí wọ́n fẹ́ attention mi náà ni mo ṣe gbéra lọ sí orílẹ̀-èdè Togo ní inú oṣù kínní. So ẹni yìí ni ẹni kejì tí a mú wọnú ilé pẹ̀lú ewúrẹ́. So mo fún ní a ti di bí a ṣe ń di, a ti di èrè ọkọ̀ ọ̀run, a ti di gbogbo ẹ̀. So a ti gbége lọ́wọ́. So ó yá máa sọ báyìí. So bó ti ṣe bẹ̀rẹ̀ sí ní sọ, ìgbà tó yá bó ṣe dákẹ́ nìyẹn. Mo ṣáà sọ pé mo ṣáà mo fẹ́ lù ú pé kínní. Ó ṣáà tó bẹ̀rẹ̀ sí ní sọ, ó wá ń sunkún. Ó yá sọ pé kó fún ẹlẹ́mìí gígùn, kó yọ̀dá ilé ayé fún ẹ, kó jẹ́ kó dàgbà kó dògbò ilé ayé, kó má kánjú kú, gbogbo àwọn ọmọ ọ̀run ẹ kí ó kàn pẹ́ ìdà. Ṣùgbọ́n mi sọ pé kó ya ọkọ̀ ọ̀run ẹ, pé ọkọ̀ ọ̀run mi mo tù ẹ́ lénìí, mo bẹ̀ ẹ́ lénìí, mo rọ̀ ẹ́ lénìí, yọ̀dá ẹ̀mí gígùn fún mi, jẹ́ kí n dàgbà kí n dògbò, jẹ́ kí n pẹ́ láyé, jẹ́ kí n tọ́jú àwọn ọmọ tí ó wà ní ayé, yọ̀dá àwọn ọmọ fún mi nílé ayé, àwọn ọmọ ayé mi yọ̀dá ẹ̀ fún mi, yọ̀dá ọkọ̀ ayé mi fún mi, má gbẹ̀mí ọkọ̀ ayé mi, má ya ọkọ̀ ayé mi lárọ, má pa ọkọ̀ ayé mi, má ṣe kíní. So ṣáà ń sọ gbogbo ẹ̀ pẹ̀lú ẹkún. A ṣáà ṣe gbogbo ẹ̀ tán, nǹkan yẹn wà successful. So lẹ́yìn tí a ṣe tán, tí mo fẹ́ gba ẹran àti àwọn nǹkan tó kù lọ́wọ́ ẹ̀, bó ṣe sọ pé kábíyèsí, bó ṣáà gba kíní yẹn lọ́wọ́ ẹ̀, bó ṣe ṣubú lulẹ̀ nìyẹn tó kú. Kọ́ tí mo wí kì í ṣe nǹkan kékeré o, kì í ṣe nǹkan kékeré. So mo ṣáà sáré fi ń lẹ̀ ń bẹ̀, mo gbé ẹran yẹn jáde, mo ní kí wọ́n so ẹran yẹn kí wọ́n má pa á. So a bá bẹ̀rẹ̀ sí ní pé, a bá bẹ̀rẹ̀ sí ní da omi lé lórí, a bá bẹ̀rẹ̀ sí ní pé gbá pa owó pé gbogbo ẹ̀. Òkú ẹ̀ la gbé jáde, òkú ọ̀tá ẹ̀ la gbé jáde láti inú yàrá yẹn òòṣà yẹn jáde sí inú ibi tá a ti ń di ẹrù Ẹgbẹ́. So lẹ́yìn tí a wá bí tá a ti gbé ṣe, a bá bẹ̀rẹ̀ sí ní pé o, a bẹ̀rẹ̀ sí ní pariwo, a bẹ̀rẹ̀ sí ní pé gbá, a bẹ̀rẹ̀ sí ní gbogbo nǹkan tí a mọ̀, a bá bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀. Àwọn tí wọ́n tún jẹ́ àwọn àgbààgbà olóòṣà nínú ìlú Togo yẹn, so nínú ìlú tá wà ní Togo yẹn, àwọn náà bá tún dìde, oníkálukú tún bẹ̀rẹ̀ pé kí ní ìrọ̀ complete 6 hours a ṣe wà lẹ́nu ẹ̀. N bá bẹ̀rẹ̀ sí ní pé àdàbí, ẹ̀yin ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run, ẹ mọ ipò tí mo wà tẹ́lẹ̀, ẹ mọ irú ipò tí mo wà tẹ́lẹ̀, mi ṣàtójú ràn, mi ṣe àtójú, mi ṣe àsáwọ̀, èyí ṣe pé bóyá pé ó kàn wù mí pé mo fẹ́ ṣe. Mo dá ìjọ sílẹ̀, ìjọ mi ó tóbi gan, kò sẹ́ni tá nípa àwọn ò mọ adára, tèmi adára. Ìjọ mi ó ní 9 branches.
kó tó di pé ẹ lé mi kúrò ńbẹ̀ ìjọ náà wà dọ̀la o kó tó di pé ẹ lé mi kúrò ńbẹ̀ kẹ́ tó sọ pé ìdí irúnmọlẹ̀ yìí ni kí n padà sí kí n wá padà di olóòṣà kí n wá padà kígbe ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run káàkiri ẹ gbọ́dọ̀ wò kí n gba orúkọ ibi ẹ gbọ́dọ̀ wò kí n gba orúkọ burúkú àwọn tí wọ́n fẹ́ fi mí ṣẹlẹ́yà pọ̀ gan báwo láti ṣe gbọ́ báwo láti ṣe máa gbọ́ ẹ jí arábìnrin yìí padà ẹ gba arábìnrin yìí padà lọ́wọ́ ọkọ ọ̀run ẹ gbé padà arábìnrin sí ní gbogbo oríṣiríṣi má tún pe ìyàwó mi ìyálóde ó yá tètè lọ sídìí ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run ìyẹn náà bá tún bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo oníkàlùkù bá bẹ̀rẹ̀ sí ní ṣe complete 8 hours kí woman yìí ó tó ṣẹ̀ tó padà gbogbo ara ẹ ti rọ̀ kò sí kankan mọ́ kò mímọ́ ara ẹ ògbóná mọ́ ara ti tutù orí ìtẹ́jáfẹ́ orí ibi tí a ń pè ní ìtẹ́ ẹgbẹ́ tí ó fẹ́ jókòó sí tàbí fẹ́ di ẹrù ọkọ ọ̀run orí ibẹ̀ yẹn náà la tẹ́ sí tí a bẹ̀rẹ̀ sí ní pé títí kó tó di pé ìgbà kọ́kọ́ lajú ni ìgbà tó lajú yẹn náà kì í ṣe pé bóyá pé ara ẹ ti ṣe ń kọ̀ntrólù àṣà àtúnwá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àtúnbẹ̀rẹ̀ sí ní pẹ́gbẹ́ àtúnbẹ̀rẹ̀ sí gbogbo ẹ̀ so kó tó di pé ẹ̀mí wá padà sára ẹ̀ lẹ́yìn tẹ́mi padà sára ẹ̀ complete 2 hours tabagbápá ẹ̀ sókè báyìí a ṣì lọlẹ̀ ni àṣà dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run kó tó di pé ó wá gba àkóso tó bá jẹ́ pé nǹkan yìí kan wù mí ṣe ni ẹ wo nǹkan tí ì bá ṣẹlẹ̀ so nǹkan yìí nǹkan tó lágbára ni tá bá ń sọ fún àwọn èèyàn tá bá ń ṣiṣẹ́ yẹn pé ẹ má wo ẹ má yọjú ẹ má jẹ́ kéèyàn rí yín o ẹ má jẹ́ kíní kan wá ṣe bí pé kí ni ó kàn ṣàsọdùn ni yíya ọkọ ọ̀run yíya ọmọ ọ̀run ètùtù ọkọ ọ̀run ẹni iṣẹ́ tó jẹ́ ọkọ ọ̀run ìyàwó ọ̀run ọmọ ọ̀run nǹkan tó lágbára ni nǹkan tó lágbára ni. Mo tún rí ìrírí kan dóòmì síbẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni tí wọ́n ti ya ọkọ ọ̀run ẹnìyẹn tí wọ́n gbé ẹrù ọkọ ọ̀run ni wọ́n ń gbé lọ tí ọkọ ọ̀run yẹn ni pé kí wọ́n wá gbé pàdé òun ní inú igbó nítorí pé a máa ń béèrè ibi tí a máa gbé lọ tí wọ́n lọ gbé ẹrù ọkọ ọ̀run yẹn pàdé ẹnìyẹn obìnrin yẹn náà ni ó gbé ẹrù yẹn sórí obìnrin tí wọ́n di ẹrù ọkọ ọ̀run yẹn náà ni ó gbé sórí atọ́kùnrin àtobìnrin ló tẹ̀lé kán tó dé inú igbó ibi wọ́n kù díẹ̀ kán dé inú igbó ibi tí wọ́n máa gbé sí òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ná wọ́n ná everybody sá kúrò bẹ́ẹ̀ ni ẹni tó lágbára ló ṣàmìṣọ pé òun mú arábìnrin yẹn òun di arábìnrin yẹn mú tó fi rí arábìnrin yẹn gbé escape kúrò lọ́wọ́ ọkọ ọ̀run ẹ̀ àti àwọn ẹ̀mẹ̀wà ọkọ ọ̀run ẹ̀ tó invite wa iṣẹ́ ọkọ ọ̀run iṣẹ́ tó lágbára ni ọkọ ọ̀run yìí dẹ̀ lágbára lórí àwa ènìyàn ìyàwó ọ̀run lágbára lórí ọkùnrin ọkọ ọ̀run lágbára lórí obìnrin ìdí nìyí tá bá tilẹ̀ ní pé kí ènìyàn máa ṣe ètùtù ọkọ ọ̀run lẹ́ẹ̀kan lọ́dún kó ba lè rí ọ̀nà lọ ó tó bẹ́ẹ̀ a sì tún máa ń ba májẹ̀mú ọkọ ọ̀run jẹ́ ìyẹn tún yàtọ̀ sí ètùtù ọkọ ọ̀run tàbí yíya ọkọ ọ̀run a tún máa ń ba májẹ̀mú ọkọ ọ̀run jẹ́ májẹ̀mú ìyàwó ọ̀run bóyá májẹ̀mú ikú ni bóyá májẹ̀mú àìsàn ni àti bẹ́ẹ̀ 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 lọ àwọn eléyìí wà nínú àwọn nǹkan tí ó yẹ ká nímọ̀ lé lórí àwọn kan a tún máa ń béèrè lọ́wọ́ àwọn a tún máa ń ṣe ìbéèrè yẹn ìwádìí pé kí ni ọkọ ọ̀run fẹ́ gbà lọ́wọ́ ẹni yìí kó yọ̀ọ̀da ọkọ ayé fún kó yọ̀ọ̀da ẹ̀mí gígùn fún nílé ayé kó jẹ́ kó rí ilé ayé gbé a tún máa ń béèrè ẹlòmíín wà ó lè sọ pé òun fẹ́ kó lo jewelries kó lo earring kó lo kílẹ̀ yín obìnrin máa ń pe tẹ́ máa ń gbé sọ́rùn yẹn necklace bóyá kó lo necklace kó lo àwọn ẹ̀gbà ọwọ́ kó lo different jewelries so gbogbo nǹkan yẹn ló dẹ̀ máa lò ní táìmù tó bá fẹ́ ṣètùtù ọkọ ọ̀run tàbí tó bá fẹ́ ya ọkọ ọ̀run tí wọ́n fẹ́ di ẹrù ọkọ ọ̀run ẹ̀yìn so gbogbo ẹni wọ́n máa bọ́ lára ẹ̀ fún ẹlòmíì oríṣi different things ní ọkọ ọ̀run lè béèrè pé òun fẹ́ gbà tóun fẹ́ gbà eléyìí tí a sì jẹ́ pé wọ́n á fún
àwọn ọ̀nà tí a lè gbà láti bọ́ lọ́wọ́ ọkọ ọ̀run nìyẹn. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ pàkíyèsí wa sí, ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ máa ń sọ pé mo ṣe ọkọ ọ̀run ní ọdún tó kọjá, mo ṣe lọ́dún kejì, kí ló dé tí màá tún fi ṣe lọ́dún yìí? Ẹ jẹ́ máa ṣe, kẹ́ ẹ ṣe kí ẹ bá lè ní peace. Ó lè ṣe é ṣe kẹ́ ẹ ṣe. Ẹlòmíràn sọ pé òun tiẹ̀ ó ṣe ní ẹyin, mo ṣe ní bí oṣù kẹta tàbí oṣù kẹwàá ọdún tó kọjá, mi rí ìyàtọ̀. Ọ̀nà méjì ni nǹkan yẹn pín sí o. Lákọ̀ọ́kọ́ ná, ẹlòmíín wà tó jẹ́ pé nǹkan kì í tètè ń ṣiṣẹ́ lára onítọ̀hún yẹn, ò sọ pé bóyá pé kò tí iṣẹ́ tó ṣe ò gbà. Ẹlòmíín wà tó jẹ́ pé ó lè take some months, some years kí èèyàn ṣẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní rí àpẹẹrẹ. Ẹlòmíín dẹ̀ lè wà kó jẹ́ pé wọn ò béèrè nǹkan tí ọkọ ọ̀run ẹ fẹ́ gbà, wọ́n kàn ya ọkọ ọ̀run fún ẹ tàbí wọ́n kàn ṣètùtù ọkọ ọ̀run fún ẹni, wọn ò fún ní ohun tí ó ṣe kó yẹ pé ọkọ ọ̀run yẹn ó ń béèrè nǹkan kan lọ́wọ́ ẹ tí wọ́n ò fún. Ẹlòmíín wà ó ṣe kó jẹ́ pé owó ni ọkọ ọ̀run ẹ tàbí ìyàwó ọ̀run ẹ fẹ́ gbà. Owó yẹn ó ṣe kó má jẹ́ owó náírà o, ó ṣe kó jẹ́ owó ẹyọ, ó ṣe kó jẹ́ owó àtijọ́, ó sì ṣe kó jẹ́ owó tí wọ́n ná nísìnyí. Ṣùgbọ́n tí wọ́n bá ṣe ìwádìí náà ni wọ́n á fi mọ irú ohun tí ó ń fẹ́, ni wọ́n á fi mọ irú ohun tí ó fẹ́ gbà. Ẹlòmíín wà ó sì lè jẹ́ underwear ni ó máa lóun fẹ́ gbà, tó yẹ pé àtọ̀dáwé àti gbogbo aṣọ gbogbo nǹkan tó bá wọ̀ náà ni wọ́n á bọ́. Ẹlòmíín wà ó sì lè jẹ́ irun orí. Ẹlòmíín wà ó lè jẹ́ àgbọ̀n, ó lè jẹ́ àdùn, ó lè jẹ́ ẹyin, ó lè jẹ́ anything. Gbogbo kan yẹn á wà nínú nǹkan tó máa fi di ẹrù ọkọ ọ̀run ẹ̀. Ọkọ ọ̀run yìí, ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni ọkọ ọ̀run yìí ti scatter. Nípa ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé, iṣu ọkọ ọ̀run yìí ló pọ̀ jù. Torí àwọn ọkọ ọ̀run àti ìyàwó ọ̀run ni ọ̀pọ̀lọpọ̀ fi ń wò pé ẹgbẹ́ ò dáa, ẹgbẹ́ dáa gan. Ẹgbẹ́ jẹ́ ohun tó dáa, ẹgbẹ́ kì í ṣe nǹkan burúkú. Ọkọ ọ̀run àti ìyàwó ọ̀run ni ó jẹ́ ló ní ewu. Inú mi máa ń sábà ń dùn fún ìyàwó ọ̀run mi, torí kò dà mí láàmú, ó sì fi ààyè gbà mí láti ní ìyàwó ayé. Kódà bó jẹ́ ìyàwó 10 ni bá fẹ́ ní, ó fi ààyè gbà mí. Ṣùgbọ́n nǹkan kan tí kò fẹ́ kí n ṣe, mo dẹ̀ ń avoid ẹ̀ láàrin pé ọ̀rọ̀ olóbìnrin dé, which is tí òun dẹ̀ ṣe nǹkan tí mo lè sọ fún ayé. Ṣùgbọ́n ìgbà tí ìṣòro bá dé, tí ọ̀nà bá pín, ìgbà yẹn gangan ni ìyàwó ọ̀run mi ló máa ń lànà tá a sọ pé kí ni ọ̀nà rèé. Ṣé wá rí pé irú ìyàwó ọ̀run bẹ́ẹ̀ yẹn kì í ṣe ẹni tí ó yẹ kéèyàn gbógun tì, torí kò gbógun tì èèyàn. Ẹni tó yẹ kéèyàn máa ìtù ni, tó yẹ kéèyàn máa kẹ́, kéèyàn máa tù ni. Ó yọ̀ọ̀da ọmọ ayé fún mi, àwọn ọmọ ológo ló tún yọ̀ọ̀da fún mi. So irú ìyàwó ọ̀run yẹn ọdọọdún ni, even though gan bó jẹ́ oṣù mẹ́fà kéèyàn máa tù, kéèyàn máa kẹ́, kò pọ̀ jù. Ọ̀pọ̀ mi ní pé gbogbo ìṣòro tẹ̀dá ní nílé ayé ló wá látọwọ́ ọkọ ọ̀run tàbí ìyàwó ọ̀run. Ìgbà míì ó ṣe é ṣe kéèyàn má tọ́jú ẹgbẹ́ yàn, kéèyàn má kẹ́ ẹgbẹ́ yàn. Ìyẹn náà máa ń wá ní àtọwọ́, ó máa ń wá láti àfọwọ́fà pé èèyàn ò ṣe bó ṣe yẹ kó ṣe fún ẹgbẹ́ yàn tó. Ṣùgbọ́n eléyìí tó pọ̀ jù náà ọwọ́ ọkọ ọ̀run àti ìyàwó ọ̀run ló wà. Òun náà ni èmi náà fi ń sọ wípé ẹ jẹ́ ká mójútó ara wa, ẹ jẹ́ ká máa ṣe ìwádìí ara wa, ẹ jẹ́ ká mọ ẹnìkan wà ní ìgbà kan kílẹ̀ tó sọ, ẹni ẹ̀kọ́ ni pé kábíyèsí òun fẹ́ ṣe ìwádìí, ó yá sẹ́ndì orúkọ ẹ̀ méjì, sẹ́ndì orúkọ ìyá ẹ̀, sẹ́ndì owó ìwádìí, ó dẹ̀ sẹ́ndì ẹ̀. Mo ní pé ọmọ ọ̀run tó o ní, wàá ti bí ọmọ ọ̀run tó bí ọmọ ọ̀run 9,
mi dẹ̀ sure pé bóyá ọkùnrin kan ni ọkọ ọ̀run kan ni òbí fún àbí fún ó ní pé á tó bí ọkọ ọ̀run mélòó wọ́n wá ní pé á tó ọkọ ọ̀run méjì tàbí mẹ́ta wọ́n wá ní kábíyèsí ọmọ ọ̀run mẹ́wàá lòun ní ọmọ ọ̀run mẹ́wàá ni òun máa ń rí ní gbogbo ìgbà ọkọ ọ̀run mẹ́ta ọkọ mẹ́ta dẹ̀ lòun bí ọmọ mẹ́wẹ̀ẹ̀wá yẹn fún wípé ọkọ ọ̀run eléyìí tí òun máa ń rí báyìí pé ẹni yẹn wípé àgbàlagbà ni pé torí ó ní irun funfun so ó dẹ̀ júwe àwọn tó kù so ọ̀pọ̀ àwọn èèyàn wà bẹ́ẹ̀ yẹn tí wọ́n ń rí ṣùgbọ́n àwọn ẹlòmíín wà tó jẹ́ pé wọ́n lè má ṣàkíyèsí wọ́n lè má rí ọkọ ọ̀run wọn wọ́n lè má rí ìyàwó wọn ṣùgbọ́n tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà so ìdí nìyí tí ó yẹ kí a fi mójútó àwọn ọkọ ọ̀run wa tó sì yẹ ká mójútó ìyàwó ọ̀run wa àti àwọn ọmọ ọ̀run wa nítorí ẹni tó bá bí ọmọ ọ̀run tó bá ti bẹ̀rẹ̀ látòrí mẹ́ta sí mẹ́wàá sí 15 sí 20 especially obìnrin ewu ń bẹ lórí onítọ̀hún anytime ni àwọn ọmọ ọ̀run lè pé kó wá máa tọ́jú wọn ní ọ̀run ìdí nìyẹn tí onítọ̀hún tó máa fi ń fa ikú òjijì fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin tàbí ọmọ ọ̀run tá a bá ní tó bá pọ̀ ju ọmọ ayé wa lọ ó ní ọ̀pọ̀lọpọ̀ ewu ẹ jẹ́ ká gbìyànjú láti mójútó àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe ètùtù fún ọkọ ọ̀run tàbí ìyàwó ọ̀run tí ó bá ń tì wá lẹ́yìn ẹ jẹ́ ká ya ọkọ ọ̀run tàbí ìyàwó ọ̀run tàbí ọmọ ọ̀run tó bá ń gbógun tì wá kí a bá lè bọ́ ní inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ eléyìí tí à ń bá pàdé eléyìí tí à ń ní. lẹ́ẹ̀kan sí tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ yálà ẹ fẹ́ ṣe ìwádìí ẹ sẹ́ndì sórí WhatsApp ní kẹ́ ẹ ti sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi 08033702625 tó bá jẹ́ pé ìlú òyìnbó lẹ́wà ẹ fi +234 sí kẹyọ 0 kúrò orí WhatsApp ni ẹ má pè mí direct ẹni tí bá fẹ́ kó pè mí direct máa ní kó pè mí WhatsApp only ni so orí WhatsApp ni kẹ́ ẹ ti bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ kí a tọ́jú ara wa ẹ jẹ́ ká mójútó ara wa ọkọ ọ̀run àti ìyàwó ọ̀run wọ́n máa ń gbógun ti ènìyàn wọ́n sì máa ń gbógun ti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá mò ń bọ̀.
mo kí yín pé ẹ káàbọ̀ padà gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe ní àlàyé fún wa lẹ́yìn ìbẹ̀rẹ̀ ètò yìí pé ọdún ẹgbẹ́ àgbáyé lẹ́yìn tí a bá ti ṣe ọdún ọlọ́sà yẹn ọlọ́sà day ní Badagry ní on the 26 bẹ̀rẹ̀ láti aago 10 títí di aago 4 ìrọ̀lẹ́ tó bá máa fi di aago 4 ìrọ̀lẹ́ a máa darí sí ìlú Ìgbẹ̀rẹ̀fù ní etí òkun ní ìlú Ìgbẹ̀rẹ̀fù láti Badagry tá a bá ti wọ mọ́tò yard bus stop a ti bẹ̀ wọ márúwá tàbí ọ̀kadà Ìgbẹ̀rẹ̀fù so ibẹ̀ la máa ti ṣàṣálẹ̀ àwọn ọmọ alájé tí a máa bọ ajé ṣàdúrà ajé ẹni bá fẹ́ ṣe ajé àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ 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 lọ tí a máa ti ṣe títí mọ́jú títí di àárọ̀ ọjọ́ kejì so tó bá máa fi di ọjọ́ kejì ní nǹkan bí aago 10 gbogbo apáta a máa wà ní etí òkun fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kẹ́ ẹgbẹ́ ẹ fẹ́ bọ ajé àǹfààní ni fún gbogbo olúkúlùkù yín láti wà ń bẹ̀ láti ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà lẹ máa rí bẹ̀ tí wọ́n bá yín dìrò ẹgbẹ́ tí wọ́n bá yín kẹ́gbẹ́ tí wọ́n bá yín bọ ajé wọ́n bá yín bọ olókun tí ó bá fi di nǹkan bí aago 1 sáago 2 ọ̀sán ní on the 27 yẹn náà ni gbogbo apáta la máa tò sí etí òkun yẹn náà tí a máa bọ gbogbo ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run olúkúlùkù náà ní àǹfààní láti fi ẹnu ara ẹ̀ pé ẹgbẹ́ mi ayé ẹgbẹ́ mi ọ̀run nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi because àṣírí tó wá wà ń bẹ̀ ni pé onírúurú gbogbo dìpátmẹ́ǹtì ẹgbẹ́ ayé ẹgbẹ́ tó wà láyé tó wà lọ́run pátá ni wọ́n máa wà ń bẹ̀ nítorí pé gbogbo gúrùpù ẹgbẹ́ everybody ni wọ́n máa wà present so tẹ́ bá pè ẹgbẹ́ yín ó máa ní àǹfààní ẹgbẹ́ yín máa ní àǹfààní láti tètè gbọ́ ohùn yín láti tètè gbọ́ ohùn ẹ̀bẹ̀ yín láti tètè gbọ́ àdúrà yín ohun tí ẹ bá fẹ́ bá ẹgbẹ́ sọ ìyẹn ní on the 27 of April so àǹfààní ńlá ni èso tí ẹ bá fẹ́ fún ẹgbẹ́ yín ẹ mú dání èso tó bá wù yín tí ẹ bá fẹ́ fún ẹgbẹ́ yín ẹ máa mú dání nítorí pé àǹfààní ni tí gbogbo ẹgbẹ́ láyé ẹgbẹ́ lọ́run pátápátá ni wọ́n wà ń bẹ̀ ní àkókò náà so ìdí nìyẹn tí mo fi sọ fún gbogbo ẹ̀yin èèyàn pé ẹ jẹ́ kí gbogbo wa pátá ẹ jẹ́ ká wá ní on the 26 27 28 kí gbogbo wa ká wá jọ kí gbogbo ẹgbẹ́ wa a máa bọ ìyálóde a máa bọ ajagunà a máa bọ gbogbo ẹgbẹ́ pátá gbogbo àwọn àgbàgbàgbàgbàgbàgbà ni wọ́n máa wà ń bẹ̀ so olúkúlùkù ni kò sẹ́ni tí ẹ bá fẹ́ kán bá yín bọ ẹgbẹ́ kán bá yín gbogbo ẹ̀ wà ń bẹ̀ ẹ ṣáà ti mú èso dání kẹ́dẹ̀ ti mú ṣẹ́jì díẹ̀ dání ẹ̀yìn fún àwọn tó bá yín ṣe tẹ̀lé fún wọn then tó bá ti di nǹkan bí aago 7 ìrọ̀lẹ́ on the 27 yẹn náà ni a máa bọ gbogbo kórìkótó àwa ìyẹn la pè ní àṣálẹ́ kórìkótó ìyẹn ni kórìkótó night. so lẹ́yìn tí a bá ti bọ ìyálóde tán la máa bọ àwọn kórì tí a dẹ̀ máa tí egún ìyálóde egún ajagun náà jáde àìsùn náà la máa ṣe mọ́jú àárọ̀ ọjọ́ kẹta 18 on the 28 ọjọ́ Thursday tó jẹ́ àyájọ́ ọjọ́ ẹgbẹ́ ta pè ní ẹgbẹ́ dé ní àárọ̀ kùtùkùtù ní on the 28 yẹn ní nǹkan bí aago 7 àárọ̀ ní gbogbo apápátá la máa tò sí tí òkun pẹ̀lú aṣọ funfun gbogbo oníkàlùkù a máa ní èso kan yálà èso kan tàbí méjì tá a nífẹ̀ẹ́ sí gan eléyìí tí a máa jájẹ inú a máa bù jẹ inú èso yẹn tó bá tó àkókò tó bá ní pé ká jù sí inú òkun tá a máa jù sínú ẹgbẹ́ wa inú òkun so a lè mú àgbọn dání a lè mú ẹni èso tó bá yòówù tí ó bá wù wá a lè mú dání àwọn tá a bá nífẹ̀ẹ́ sí powder tá a bá nífẹ̀ẹ́ sí bíi lọ́fíńdà a lè mú dání a lè mú àwọn nǹkan wọ̀nyẹn dání ṣùgbọ́n aṣọ white ni gbogbo wa máa wà létí òkun yẹn aṣọ white ni
ẹ jẹ́ bá mi share program yìí, ẹ bá mi share ẹ̀. So lẹ́yìn èyí a máa wá mú ẹyẹlé yìí la fẹ́ fi tọrọ ajé lọ́wọ́ olókun, la fẹ́ fi tọrọ ire ajé ire ọlá lọ́wọ́ olókun. Ọ̀pọ̀lọpọ̀ nú àwọn èèyàn wà tó yẹ pé àgbò ni àwọn máa lò, irú èmi sìn àgbò ní ẹ̀jẹ̀ mi lọ́dọọdún, so tí mo máa fi tọrọ ajé lọ́wọ́ olókun. Lẹ́yìn tí mo bá ti fa màlúù, ìyẹn màlúù tí ò ní ìhó, tí bá ti fi bọ ẹgbẹ́ ní on the 27, on the 28 màlúù yẹn lèmi máa fi tọrọ ire ọlá ire ajé ire owó ẹ̀mí gígùn lọ́wọ́ olókun àti gbogbo àwọn òòṣà tí ń bẹ nínú omi òkun yẹn. So ẹ jẹ́ kí gbogbo wa pátá ẹ jẹ́ ká wá ká lè jọ darapọ̀, ká lè jọ celebrate ẹgbẹ́ wa. Ọdún náà kì í ṣe ọdún ọba àṣà, ọdún ẹgbẹ́ àgbáyé ni a pè é. Gbogbo ènìyàn pátá ni ó máa wá kẹ́ ẹgbẹ́ tiwọn. Inú mi á dùn láti rí ẹ̀yin olólùfẹ́ ètò àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emere nínú ọdún ẹgbẹ́ ti ọdún yìí. Ẹ̀yin tí ẹ bá ní àǹfààní láti wá tẹ́ wà ní ìlú òyìnbó, ẹ lè sẹ́ẹ̀dì owó, a lè fi bá yín ṣe àdúrà. Tó bá jágbò lẹ bá fẹ́ ká bá yín rà, ẹ sọ pé ká bá yín ràgbò, ká fi bá yín bọ olókun, ká fi bá yín tọrọ oore owó oore ọlá lọ́wọ́ olókun. Bó sì jẹ́ ẹgbẹ́ lẹ bá fẹ́ ká bá yín gbé bọ, bó jẹ́ ewúrẹ́ ni, bó jẹ́ màlúù ni ẹ bá fẹ́ ká bá yín fi bọ ẹgbẹ́, ẹ lè send owó ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹgbẹ́ bá dẹ̀ fi sí lọ́kàn wípé kẹ́ ẹ sọpọ́tì ọdún ẹgbẹ́ àgbáyé, ẹ̀yin tí ẹgbẹ́ bá ní pé kẹ́ ẹ sọpọ́tì ọdún ẹgbẹ́ àgbáyé, inú wa dùn. So fún sọpọ́tì tí ẹ bá lè sọpọ́tì wa fún ọdún ẹgbẹ́ àgbáyé. Ẹ̀yin tí ẹ bá fẹ́ sọpọ́tì ọdún ẹgbẹ́ àgbáyé tẹ́yin náà fẹ́ contribute so fún ọdún ẹgbẹ́ àgbáyé, so bí ẹ ṣe ń rí tí inú yín ń dùn tẹ́yin náà fẹ́ ní ọwọ́, tẹ́ fẹ́ nípa àti ìpín nínú rẹ̀, so wípé torí àwọn kankan ni ẹgbẹ́ ń lò tí wọ́n sponsor àwọn program yẹn, tẹ́yin náà fẹ́ jẹ́ ní party ń bẹ̀, ẹ send the contribution yín sínú àkáǹtì yìí. Ẹ mú báírò World Egbe Festival Vectures, World Egbe Festival, that is orúkọ tó wà lórí àkáǹtì yẹn nìyẹn, World Egbe Festival, Zenith Bank, account number 1015875111 1015875111 òun ni àkáǹtì yẹn. So tí ẹ bá send donation yín, so ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mọ̀, ẹ kàn send orúkọ yín so that ká lè ṣàdúrà fún yín. Ẹ send orúkọ yín sí orúkọ yín àti orúkọ ìyá yín, orúkọ yín méjì àti orúkọ ìyá yín. Ẹ send ẹ sí WhatsApp number tí mo fẹ́ pè yìí tí ẹ bá wà ní outside Nigeria, +234 8033 702625. Again, +234 8033 702625. Tó bá jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ni ẹ bá wà ní 080 33 70 26 25. So tí ẹ bá ti send donation yín, tẹ send contribution yín, tẹ bá send contribution yín, ẹ send message, ẹ send orúkọ yín àti orúkọ ìyá yín sí orí WhatsApp number yẹn, so a lè ní special prayer fún yín. So torí gbogbo ẹni tó bá nípa, àmì tó bá kópa so fún festival yẹn, a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́. Ẹ̀yin tí ẹ bá wá fẹ́ àmọ̀ràn tàbí tí ẹ fẹ́ ṣe ìwádìí tàbí tí ẹ fẹ́ béèrè ìbéèrè, ẹ send message yín, ẹ send orúkọ yín
ibi tẹ́ ti ń sọ̀rọ̀ ibi tẹ́ ti ń bá wa ń sọ̀rọ̀ so kẹ́ wá send ìbéèrè yín either by text message or by voice note sí orí nọ́mbà tí mo pè tán sìn yìí a lè dá yín lóhùn tí a bá tètè respond ẹ má pè direct so ẹ fún wa ní time díẹ̀ so tí ó bá ti tó àkókò a get back sí yín ojú òní tì yín gbogbo ẹ̀yin tí a jọ ṣètò lénìí pátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tí ẹ wò wá lórí Facebook orí YouTube orí Instagram àti àwọn other network tí ó ṣe kí wọ́n share fídíò yìí sí ẹ bá wa fi fídíò yìí ránṣẹ́ sí ẹnìkan tàbí ẹlòmíràn ẹnìkejì so kí wọ́n lè ní ipa àti ìpín nínú ètò tí a ṣe ní òní tẹ́ bá ṣe léyìí ẹ̀yin náà ti ran ẹnìkan lọ́wọ́ ẹ bá wa fi ránṣẹ́ orúkọ tèmi ni ọba àṣàgbèmí tèmi adára àríwájòyè fàṣàgbádé kínní àmọ̀tẹ́kùn kejì ẹrù jẹjẹ of Akoko land ọba àṣà àgbáyé ọba ẹgbẹ́ àgbáyé alága ògbóni alálẹ̀ àgbáyé ó tún di ní ọjọ́ mẹ́jọ nítorí ọjọ́ mẹ́jọ ni a máa mú ètò yìí wá gbogbo ẹ̀yin tí tèmi ní orílẹ̀-èdè Brazil mo kí yín o ẹ kú ìmúra àlejò mi láìpẹ́ lẹ́yìn ọdún ẹgbẹ́ àgbáyé àyọ̀ sí yín mo sì kẹ́yìn náà pé kú ìmúra ọdún ẹgbẹ́ àgbáyé mo kí ààrẹ ọmọlólú Mike Akínmúlẹ̀rú ààrẹ ẹgbẹ́ ti orílẹ̀-èdè Brazil ẹ̀yin ti orílẹ̀-èdè Mexico mo kí yín pé ẹ̀yin náà kú ìmúra gbígba àlejò ọba àṣà àgbáyé ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè Italy ààrẹ ìṣẹ̀ṣe orílẹ̀-èdè Italy mo kí yín ẹ kú ìmúra lágbára Ọlọ́run Olódùmarè fún wa ní ẹ̀mí gígùn àti àlàáfíà inú ọdún yìí náà ni a máa ṣe ọdún ẹgbẹ́ àti ọdún olókun ti orílẹ̀-èdè Italy ẹ̀yin ti Canada náà mo kí yín pé ẹ kú ìmúra gbígbàlejò ẹ̀yin ti orílẹ̀-èdè UK àgbàgbé yín lágbára Olódùmarè nínú ọdún ìtàbọ̀ ọdún tó ń bọ̀ àwa náà máa yọjú sí yín à ń ṣe àwọn ètò náà ní lọ́wọ́ ikú ò ní pa yín ikú ò ní pa èmi náà a ní ṣe àìsàn o a sì ní fàìsàn lùgbà títí di ọjọ́ mẹ́jọ ọba àṣà àgbáyé ló ń kí wa pé ire o ire kàbí. Àṣẹ.